Ayayi. Tilka ayatul kitabil mubin. Àwa sọ lánàá wípé nínú hadisi kejì tí ó jẹ́ àmọ̀túmọ̀ tọ́símì. òun náà ni hadathana Ali ibn Daud. Tilka ayatul kitabil mubin. Qala hadathana Abdullah ibn Salih. Tilka. Qala thuni أو قال ثني معاوية عن علي عن ابن عباس رضي الله تعالى عنه. طاسيم تلك آيات الكتاب المبين. ابن عباس àwọn ni wọ́n sọ fún wa wípé tọ́símìm kẹ́lìmọ̀ tọ́símìm ìtaari yẹn kọ́sàmùn wọn a máa fi búra ni. tọ́símìm. aksamahullahu wa min asma'illahi ta'ala. tilka ayatul kitabil mubin. ọ̀ya ìtọ́yìbù. tilka ayatul kitabil mubin. wọ́n lọ́lọ́wọ́ ọba ìlékè ọlá máa fi àwọn huruful muqatta'a kọ̀ọ̀kan yẹn ọlọ́wọ́ a máa fi búra ni. tọ́símìm. aqwalul ulama'i fil hurufil muqatta'a mẹ́ta làwọn àfa pín sí. tọ́símìm. àmọ́ gẹ́gẹ́ bí àsìkò àkàwé ọ̀kan nínú mẹ́ta ká lè tètè máa ráyè lọ. tilka ayatul kitabil mubin. annaha awailu asma'illahi ta'ala. tọ́símìm. àní kẹ́límà tọ́símímù yẹn huruful muqatta'a yẹn àwọn aráàfin kọ̀ọ̀kan tí wọ́n gé lọ́yọ̀ kọ̀ọ̀kan àwọn aráàfin yẹn àwọn àfàpín wọn ló nítumọ̀. tọ́símìm. tilka ayatul kitabil mubin. ìtí wọ́n pín tọ̀ sí wọ́n pín sí at-tahirina anil uyubi. tilka ayatul kitabil mubin. wọ́n ní ìtumọ̀ tọ́ yẹn òun náà ní wípé ọba tó mọ́ ju gbogbo ẹni tó lóun mọ́ lọ láyé ọlọ́run lọ́ba tó mọ́ at-tahiri. tilka ayatul kitabil mubin. tilka ayatul kitabil mubin. gbogbo mímọ́ láyé yóò máa tẹ̀lé mímọ́ tọ́lọ́run lẹ́yìn ni. tọ́símìm. sí ibẹ̀ tí ń jẹ́ kejì tọ̀ wọ́n ní túmọ̀ tiẹ̀ ní wípé sami'un liman da'ahu tọ́símìm. wa aqwala dhalimin. símìm. ìtumọ̀ tiẹ̀ ní wípé ọba tí máa gbọ́ ìpèpè ẹni tó bá pè é ní. tilka ayatul kitabil mubin. bẹ́ẹ̀ bá pè ọlọ́run lọ́nà téèyàn gbà pé ọlọ́run. bẹ́ẹ̀ bá fi ọlọ́run lọ́nà téèyàn gbà fi ọlọ́run ní ti dáadáa. tó pè dáadáa tó pè ọkọ̀ ọlọ́run àwọn asma'ullahil husna àbáwọn oníranran téèyàn fi pè ọlọ́run tó o bá mọ̀ pé dáadáa sí ìhun ni òun máa túmọ̀ kí ni mo pè é sami'un liman da'ahu. ẹni ọba ti pè ọlọ́run tó sì dọ́lọ́run ọba mọ̀ pẹ̀lú pípè rẹ̀ tó mọ̀ pẹ̀lú pípè rẹ̀ ọlọ́run ó dá lóhùn. tilka ayatul kitabil mubin. tilka ayatul kitabil mubin. láfìrí wípé njọ́ tí anabi Zakariya alayhi salatu wa tó pé salam. ọlọ́run ọba wọn tọ́lọ́run sì dá Zakariya lóhùn ọlọ́run ò dá ìpèpè Zakariya kò dá lù láyà. èyí ń ló fi wá lọ́kàn balẹ̀ pé gbogbo àwọn àgàn
tí wọ́n ń wojú ọlọ́run ọlọ́run abẹ́ ọ pẹ̀lú agbára rẹ̀ àti inú oṣù Ramadan ta wà ọlọ́run bá wa ta wọ́n lọ́rẹ̀ oyún tí ó bímọ rẹ̀. Tilka ayatul kitabil mubin. wọ́n láwọn tó ṣe bẹ́ẹ̀ fún anabi Zakariya tó ti Alayhi já kan salatu wa salam. múná pé bóyá lòun ó bí màmá láyé wọ́n ń bẹ lọ́mọ ọdún 120 years ìyàwó náà àgbà ti dédé bíi wípé gbogbo ń tà máa wò lára àwọn obìnrin tí máa ṣe dẹ̀mùdẹ̀mù gbogbo ẹ̀ ti di sílípàsì. Tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabil mubin. ọlọ́run wọn ló ní táwẹ̀ di mẹ́ta gbogbo àwọn tí ń sunkún tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ ọlọ́mọba bò wọ́n lọ́mọ. Àmín ya Allah. àwọn tó ti fún ọlọ́run má pa ọmọ wọn má wọn lójú má pọ̀ ọmọ wa má wà lójú. Àmín ya Allah. gbogbo ẹ̀sà mi dáadáa. Àmín ya Allah. téèyàn fi mọ títóbi ọlọ́run pé ọba ọlọ́run ọba olùgbọ́ràn ni ọba gbígbọ́ ni ọba tí gbọ́ tí sì ṣe ni. Tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabil mubin. ẹ já wo ìbéèrè àti bíbẹ ọlọ́run tí Ànábì Zakariya tí wọ́n bẹ ọlọ́run tá a fi máa mọ ìtumọ̀ sami'un liman da'ahu. Tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabil mubin. nínú àwọn huruful muqatta'a tá à ń wí nínú tọ́ọ̀sìn mímu náà lọ́lọ́run tó lò ní suratu Maryam tá a fẹ́ ké. Tilka ayatul kitabil mubin. lọ́nìkà fọ́há wíyá wàyí sọ́ọ̀dẹ̀ zikiru rahmati rabbika abdahu Zakariya. Kaf ha wa ya ain sad. Dhikru rahmati rabbika abdahu Zakariya. gbogbo èyí tẹ́ ń wojú ọlọ́run ẹ fọkàn balẹ̀ ẹ máa bẹ ọlọ́run ẹ máa bẹ ọlọ́run kò sẹ́ni tí fúnni lọ́mọ ọlọ́run ni yóò fún gbogbo ẹ̀yin àgàn yóò fún wa lọ́mọ. Izinade rabbahu nidaan khafiya. àwa tó sì ti fún ọlọ́run ò ní lù pamọ́ wa lójú. Qala rabbi inni wa ana al-azmu minni. nada rabbahu nidaan khafiya. qala rabbi inni wa ana al-azmu minni. واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا. وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا kò sí ntọ́lọ́hún ò lè ṣe. فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب. gbogbo àgàn tí ń wojú ọlọ́run wọn lọ Zakariya tó bẹ ọlọ́run tọ́lọ́run gbọ́ ọlọ́run mọ́sà gbọ́ ti yín náà. واجعله ربي رضيا. ọlọ́run ní káfù háwù yáwù àyín sọ́ọ̀dì nínú àwọn aráàfin tá a wí Allahu a'lamu bi muradihi Sayyidina Abubakar Umar Sayyidina Umar àti Ali wọ́n ti jó yé wa àti Ibn Mas'ud wọ́n ti jó yé wa wípé ọlọ́run nìkan ló mọ ohun tó gbà lérò pẹ̀lú ẹ̀. ذكر رحمة ربك عبده زكريا. ìjẹ́rẹ̀ Muhammad a máa rán létí ẹrú wa tó pè wá Zakariya. إذ نادى orí tí ó bímọ ó wá pe àwọ ọlọ́run pẹ̀lú ìkẹ́ wa ó pe àwọ ọlọ́run pẹ̀lú àánú wa ó pe àwọ ọlọ́run pẹ̀lú gbígbéga wa. إذ نادى ربه نداء خفيا. ǹjọ́ tí ẹrú wa ti ń pè wá
pẹ̀lú ohùn jẹ́jẹ́ kàfíà ń pè wá péré ọlọ́run ó wù wá ká bímọ ṣàánú wa àgbà ló sì ti dé yìí. قال رب إني وأنا العزم مني ọ̀yá yìí. واستعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا anabi zakariya aleyhi salatu wa salam. إني ó ní وأنا gbogbo egun ló ti dọ̀lẹ́ yìí. واشعل الرأس شيبا gbogbo orí ló ti funfun yìí gbogbo bí irun wà lára ló ti funfun yìí. ولم أكن بدعائك ربي شقيا sọ́nà mẹ́rin àbọ̀nà márùn-ún náà ni irun funfun máa fi dérí èèyàn. ìjọ́nà mẹ́rin àbọ̀nà márùn-ún nínú funfun máa fi gbàdé èèyàn. bẹ́ẹ̀ bá rẹ́ni tí irun funfun kún gbogbo ìjàgbọ́n rẹ̀ tó kún eré rẹ̀ ọ̀nà mẹ́rin sọ́nà márùn-ún náà ni. ولو أكن بدعائك ربي شقيا ولم أكن بدعائك ربي شقيا. bẹ́ẹ̀yàn bá gbà bá dé irun funfun yóò wù lérí èèyàn bá gbà bá dé bẹ́ẹ̀yàn bá lè bá arúgbó sùn púpọ̀ ọ̀dọ́ tí ń bá arúgbó sùn púpọ̀ yóò tètè hurun funfun. وإني mùkẹ́mùkẹ́ pẹ̀lú arúgbó púpọ̀ jù. إني وأنا العظم مني واستعل الرأس شيبا ولم wọ́n bá أكن fi arúgbó ara bíyàn irun funfun tètè wù jáde lára yàn. واستعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا. bẹ́ẹ̀yàn bá sì lè wẹ ọṣẹ dúdú púpọ̀ tó lè wẹ ọṣẹ واستعل الرأس شيبا irun funfun tètè wù jáde lérí rẹ̀ àti irùngbọ̀n rẹ̀. واستعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا. tí kì í tún sọ yọ kan sí. واستعل الرأس شيبا bí èèyàn bá ní òkìkí púpọ̀ bókìkí yẹn bá pọ̀ tá bá ń pèèyàn lọ́tún tá ń pèèyàn lọ́sì. wọ́n á pọ̀ lọ́tún wọn. استعل الرأس bókìkí wá شيبا pọ̀ bókìkí òun ti pọ̀ tó yẹn yóò tètè farun funfun lérí èèyàn. ولم أكن بدعائك ربي شقيا. yorùbá anabi wa muhammadu. ولم أكن بدعائك ربي شقيا. anabi zakariya ó ní àgbà ló wá dé yìí àgbà ló dé yìí kéèyàn wà ní age of 120 years irun funfun yìí ti pọ̀. ولم أكن بدعائك ربي شقيا. وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وهب لي من لدنك ولي. ń páyà èrè ọlọ́run. خفت الموالي من ورائي mo fẹ́ lẹ́yìn. وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. anabi isa anabi zakọ. وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وهب لي من لدنك وليا. anabi zakariya ni mo fẹ́ lẹ́yìn ìyàwó mi ni èmi ni ilé gbọ́kọ̀ lóko mọ́ yìí. فهب لي من لدنك وليا. gbogbo ẹ ní o ṣe mọ́ yìí gbogbo tó ṣe dòmùdòmù tẹ́lẹ̀ gbogbo ẹ ti rọ̀. فهب لي من لدنك وليا. májàkọ rẹ ó pọ̀ jù pẹ̀lú tí ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń kó fún ọ àbí ẹwà tọ́lọ̀ ń bá bùn ọ májàkọ rẹ ó pọ̀ jù bó o ti rí lọ́dún tó lọ kọ́ lórí lọ́dún yìí bó o ti rí lọ́dún yìí kọ́ lórí lọ́dún tí ń bọ̀ àwọn tá máa ń yan tá máa ń nídìí rẹ tá máa fẹ́ fi ọ̀fẹ́ wọn kíákíá. فهب لي من لدنك وليا. الشباب يعود يوما فأخبر
بما فعل المشيب فأخبره بما فعل المشيب. Anabi Zakariya ni mo fẹ́ lẹ́yìn mo fẹ́ lẹ́yìn. mo fẹ́ lẹ́yìn mo fẹ́ bọ́. يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا. Ọlọ́run ní àjẹ́ kí Zakariya ó pè wá jìnnà. يرثني Àwọn ọlọ́run ọba ní yá Zakariya inna nubashiruka bi gulamin ismuhu يا لم نجعل له من قبل سميا. lẹ́ẹ̀kan náà làwọn ọlọ́run la fún Anabi Zakariya ní rò pé à ń fún onírò dùnú pé tọ́ ó ti bímọ. lẹ́ẹ̀kan náà Ànábì Zakariya gbọ́lá ọlọ́run. لم نجعل له kódà ọmọ tó من tún bí ọkùnrin ni. ó ti bímọ. يا زكريا kódà ọkùnrin tó tún jẹ́ fúnra ara ọwọ́ ọlọ́run wa tún ti sọ lóko látọ̀dọ̀ wa tá a sọ yẹn bẹ́ẹ̀ إنا ni. نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا. ẹ dákun ibi tá a dé yẹ ẹ dákun ẹja wa náà bẹ lọ́hùn. ẹ jẹ́ wọn máa bẹ lọ́run níbi tá a يا wọlá kí زكريا ọlọ́run tó sọ̀kalẹ̀ yìí wọlé àkí ọlọ́run tí ń sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ yìí. wọlá iye tí Ramadan dì lónìí wọlé ètò Ramadan di lẹ́nìí. ọlọ́run wa bí ó dákun ṣàánú àwa nàjà lẹ́yìn. يا زكريا owó wù mí ọlá wù mí mo fẹ́ ní. mo fẹ́ ní owó wù mí ọlá wù mí mo fẹ́ ní. mo fẹ́ ní ọmọ wù mí ilé wù mí ilé ọmọ wù mí ọlọ́hun mi mo fẹ́ bí fún wa lọ́mọ tí yóò gbẹ̀yìn ìtẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn ìtẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rẹ̀. ẹ wíbẹ̀ dáadáa fún wa lọ́mọ tí ó ẹlòmíì ó bímọ ọmọ ò ní gbẹ̀yìn rẹ̀ dáadáa. fún wa lọ́mọ tí ó ẹ̀yin gbẹ̀yìn náà tẹ́yìn ara àwọn ọmọ ṣe. babalági lérí Facebook ọmọ babalági ń bẹ. àwọn ọmọ òfò ọmọ ìrọ̀lẹ́ ayé. àwọn ọmọ àrọ̀lẹ́ ayé. ọmọ ọ̀sán. ilé wù mí ọmọ wù mí mo fẹ́ bí owó wù mí ọlá wù mí mo fẹ́ ní. mo fẹ́ ní bẹ́ẹ̀ ọba lówó ṣàgbákò láyé. owó wù mí ọlá wù mí mo fẹ́ ní. kéèyàn bá ti yọ lòsì púpọ̀ yóò ṣe kèfèrí. ilé wù mí ọlá wù mí mo fẹ́ ní. ìwọ náà wí tiẹ̀ dáadáa owó wù mí ọlá wù mí mo fẹ́ ní. mo fẹ́ ní. ọmọ wù mí ilé wù mí mo fẹ́ kọ́ ọmọ wù mí fún mi lọ́mọ tí ó gbẹ̀yìn ìtẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún mi lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún mi lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. ẹlòmíì kan bímọ ni kò mọ̀ pé òun ò ní jẹ wọn mọ́. ilé wù mí. ẹlòmíì bímọ ń pọmọ kalẹ̀ bàbá àta bí ìdun ni. owó wù mí. ó ń pọmọ kalẹ̀ bí ìdun. ọmọ wù mí mo fẹ́ bí. ta ló sọ pé gbogbo ń tó bí ní ó sìn ọ́. ọmọ wù mí. tó farabalẹ̀ nínú ayé tó farabalẹ̀. tó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ayé. ọmọ wù mí. kó ṣe wọ̀ kó bẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ń tọ́ bá bí láyé. ọmọ wù mí mo àwọn fẹ́ alábí bí. Ọlọ́run ń sunkún gbẹ̀yìn yìí. fún wa lọ́mọ tí fún ó wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. ọmọ tí ó láàánú wa ni kọ́lọ́n kó bùn wa. ọmọ wù mí. má bùn wa lọ́mọ pàpàǹlágí. ọmọ wù mí. Ànábì Zakariya bẹ Ọlọ́run gbọ́ àbí ọ̀gbọ́. ìyá. Ọlọ́run gbọ́ àbí ọ̀gbọ́. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ rẹ̀. fún wa lọ́mọ tí ó gbẹ̀yìn tẹ̀yìn ṣe ọmọ. òun ni kálímà
súra tá à ń ké ní súratul Qasasi. Súratul Qasasi là ń ké lọ́wọ́. Tọ́sí mímù ibi sí ìhun ni tá a wí pé àwọn àfáà ní sí ibẹ̀ òun ni ọlọ́run a máa gbọ́ ìpèpè ẹni tí bá pè. Tọ́sí tilka ayatul kitabil mubin. Ẹ gbogbo àwọn bàbá wa náà lẹ́yìn wọ́n pe ọlọ́run sì dá wọn lóhùn. Tọ́sí mi. Bàbá wa àgbà mufti tàkọ́kọ́ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi wọ́n bẹ ọlọ́run pé kọ́ máa rí ó gbẹ̀yìn tẹ́yìn ṣe àwọn ọmọ rí sì gbẹ̀yìn tẹ́yìn ṣe wọn. Tọ́sí mi. èèyàn máa wá sẹnu wóró pẹ̀lú àwọn èyí wọn ò ráyé wá. Sí mi. ẹni bá ma irú kò ní ba rúnú jẹ́. Dr. Isa gbogbo Tọ́sí mi. mo fi kọ́ níjó ní pẹ̀lú àṣẹ mufti pé Sirajul èèbó láti kọ́. Sirajul ilmi adabiyul kamali. Àwọn fáàrí wa nù ni àwọn fáàrí wa nílọrin àwọn ògo wa nílọrin wọ́n bí ọlọ́run sì dá wọn lóhùn ọlọ́run dá wọn lóhùn lórí ọmọ ọlọ́run dá wọn lóhùn lórí àwọn ọmọ kéwú. Wa fakharul ilmi adamuna liloni. Sirajul ilmi adabiyul kamali. Wa fakharul ilmi adamuna alori. Wa fakharul ilmi adamuna alori. Ẹ dákun torí ọlọ́run ẹ bá mi wí dáadáa ẹ bá mi wí dáadáa ẹni tí ò mọrú tí ò nírú kò ní mọrú ẹni. Sirajul ilmi adabiyul kamali. Wa fakharul ilmi. Ńgbà táwọn tó bí òòjọ́rú àwọn tó bí àwa. Wa fakharul ilmi adamuna liloni. Sirajul ilmi adabiyul kamali. Àdúrà tí Sheikh Kamaluddin tí wọ́n béèrè lọ́dọ̀ ọlọ́run gbà látara àwọn. Sirajul ilmi adabiyul kamali. Wa fakharul ilmi adamuna lilori. Wa fakharul ilmi adamuna lilori. Wa fakharul ilmi. Wa fakharul ilmi. Bàbá Lágége bàbá nílọrin bàbá Lágége kíni. Wa fakharul ilmi adamuna lilori. Wa fakharul ilmi adamuna Mọ̀lánà Sheikh Adama ogun náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu gbìn. Fakharul ilmi adamuna lilori. Ẹ wo gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí bàbá wa Lágége tí wọ́n sọ dèèyàn. Wa fakharul ilmi adamuna lilori. Wa fakharul ilmi adamuna lilori. Wa fakharul ilmi adamuna liagege. Wa fakharul ilmi adamuna liagege. Bàbá wa Sheikh Adama àdúrà tí wọ́n tọrọ lórí gbogbo ọmọ ọlọ́mọ ọ̀sẹ̀. Uma kutubul biladi. Ọlọ́run gbàdúrà àwọn ọmọ ọlọ́mọ tán ọlọ́run tó wá ó darí ẹ̀san rẹ̀ inna Allaha la yudhi'u ajral muhsinin ó darí ẹ̀san rẹ̀ sọ́dọ̀ ọmọ ògo. Wa fakharul ilmi adamuna lialori. Bẹ́ẹ̀ni. Wa fakharul ilmi. Èèyàn ọyọ kan bí ẹgbẹ̀rún. Adamuna lialori. Kíni. Uma kutubul biladi. Bila mirai. Wa salisuhum la yusufuna li abaji. Wa salisuhum la yusufuna li abaji. Àrò mẹ́ta tí èdọ̀bẹ̀ nù. Uma kutubul biladi. Àrò mẹ́ta tí èdọ̀bẹ̀ nù. Bila mirai. Bẹ́ẹ̀ bá ń wé láwàdí láyé Àgbàjì ló ti bẹ̀rẹ̀ rẹ̀. Kutubul biladi bila mirai. Wa salisuhum. Bàbá wa Lágbàjì. La yusufana li abaji.
وثالث لا يوسف لأباجي ورابعه أبو بكر الصديق Agbárígidò Tajul Arifina. Agbárígidò Tajul Arifina. Warabi'u Abubakar Siddiqi. Agbárígidò Tajul Arifina. Agbárígidò Tajul Arifina. Misuhu kini. Misuhu la amadana rifai. Baba la tebinu. Salati nufawil alamina. Salati nufawil alamina. Maulana kiburitu la Ahmad Sheikh Ahmad Rifai da salati. Warabi'u la amadana rifai. Salatiyun Salatiyun Maulana Sheikh Salati Maulana Sheikh Salati Salatiyun àwọn tó bí àwọn tó bí àwọn nù. Salatiyun Nufawil alamina Salatiyun Nufawil alamina. Gbogbo àwọn bàbá yìí bí wọ́n ti bẹ Ọlọ́run tó Ọlọ́run dá wọn lóhùn àbí ò dá wọn lóhùn. Ọlọ́run wá sẹ̀san látara bàbá Lágége. Lámàdàdà rìfàìn. Ó sẹ̀san bí ó sẹ̀san o bàbá wa Mùdírù. Sàlá. Habibun la yuqasu bihi Habibun. Habibun la yuqasu bihi Habibu Mudirul ilmi fakharul alamina. Mudirul ilmi fakharul alamin. Habibun. Anta nuru jihbazun hakimun tabibun nasi babul arifina. Tabibun nasi babul arifina. Walastagabana sihirul kalami wala sajisun ukita lehasidina. Wala sajisun ukita lehasidina. Warifita limajida fakharukumul alori wasirita siraja kulli alamina. Wasirita siraja kulli alamina. عمركم بخير بجاه نبينا والصالحين. بجاه نبينا والصالحين. حبيب لا يقاس به حبيب. ọkọ ya láya yín ẹ fẹ́ ẹkọ. حبيب Àbíbù pọ̀ láyé lóòótọ́ àmọ́ kò sírò Àbíbù tiwa yìí. لا يقاس به حبيب مدير العلم. Àbíbù ni wí مدير العلم فخر العالمين. مدير العلم فخر العالمين. Mùdírù pọ̀ lóòótọ́ àmọ́ Mùdírù tiwa là ń wí. وأنت النور. Mùdírù tó confam. مدير العلم. Mùdírù tó jíńjà. مدير العلم. Mùdírù tó dọ̀njásí. مدير العلم. Mùdírù authentic. فخر العالمين. Èèyàn fẹ́ ìyẹn kọ̀ bọ́ ọ bá fẹ́ Mùdírù tiwa Mùdírù ni. مدير العلم فخر العالمين. مدير العلم فخر العالمين. فأنت النور جباس حكيم. طبيب الناس باب العارفين. وأنت النور. ọkọ ya yín ni ẹ fẹ́ kọ. أنت النور. máa gún wọn lábẹ́rẹ́ mímọ́. جباس حكيم. Ẹ mọ̀ pé
oríṣiríṣi mẹgábáìtì àbí gíìgì ní bẹ lérí ẹlòmíì gíìgì ẹlòmíì ò tó nǹkan ní òjò gbọ́ wọn yé. Jíba Súnì Akímù yún. mẹgábáìtì ni bàbá sì ń lò. Jíba. tẹrábáìtì ni mùdírù ń lò. Jíba Súnì Akímù tọ́bíbù náà sí báàbù lè àrífínà. tọ́bíbù náà sí báàbù lè àrífínà. wàrísítà lè mẹ́jìdá fákàrúkùmù lè lórí. wàrísítà lè mẹ́jìdá fákàrúkùmù lè lórí. wàsíríta sírajà kúlì lè àlàmínà. wàsíríta sírajà kúlì lè àlàmínà. wàrísítà lè mẹ́jìdá fákàrúkùmù lè lórí. ẹlòmíì ò mọ iṣẹ́ kan Adam. síríta sírajà. tó bá fi mú lárúbáwá gbé fún yàn tí èsì ṣe ọmọ lárúbáwá tí lárúbáwá bá fi gbé fún bèrèbè tó gbé fún yorùbá tí yorùbá àwọn èso ọmọ lárúbáwá ó yẹ kéèyàn mọ̀ pé ẹni òun kò ṣe déédéé bẹ́ẹ̀. wàrísítà lè mẹ́jìdá fákàrúkùmù lè lórí. dòkítọ́rù Isa ní bẹ́ẹ̀ ni. وسرت سراج كل العالمين وسرت سراج كل العالمين. àlùfáà wa àgbà Muhammadu Yusuf al-Qaradawi ọlọ́mọ sábà ṣe dáadáa fún wa. ورثت المجد wọ́n ti wà ní age of 95 years báyìí. ورثت المجد. wọ́n nígbà táwọn wo ọ̀tún Nàìjíríà táwọn wo sí rẹ̀ táwọn wo wájú táwọn wo ẹ̀yìn táwọn wo talẹ́ni tó lè sọ lárúbáwá bí ọmọ lárúbáwá talẹ́ni tó lè kọ lárúbáwá bí ọmọ lárúbáwá talẹ́ni tó lè ṣe bí lárúbáwá bí lárúbáwá wọ́n láwọn wo ọ̀tún àwọn wo sí àwọn ọ̀rẹ́ nìkankan àfi Sayyid Adam Abdullah Al-Ilory. ورثت المجد فخركم الألوري. هو موجود في كيد الحياة الآن. وسرت سراج كل العالمين وسرت سراج كل العالمين. Yusuf al-Qaradawi ń bẹ láyé títí di sí wọn ń bẹ ní Masari. وسرت سراج. wọ́n bẹ ní Qatar. وسرت سراج wọ́n bẹ ní Qatar. كل العالمين. tó bá fi mọ́mọ́ lárúbáwá gbé fún yàn. وسرت سراج كل العالمين. ẹni tí bàbá rẹ̀ ò bá ti bí kò lè mọ yí bàbá rẹ̀. وسرت سراج. ẹni tí ìyá rẹ̀ ò bá ti bí kò lè mọ ìyá. وسرت سراج فخركم الألوري. mùdírù wa ń bẹ lérí tébù wọ́n ń ṣèkì gbogbo tébù. فخركم الألوري. wọ́n wá jẹ́ fáàrí wa nílọrin wọ́n jẹ́ fáàrí gbogbo Nàìjíríà. وسرت سراج كل العالمين. وسرت سراج كل العالمين. gbogbo àwọn tá a wí yìí náà bẹ Ọlọ́run ni Ọlọ́run sì gbọ́ pé wọn. أطال الله. gbogbo àwọn tí ń rokúro mùdírù wa Ọlọ́run bá wa gé wọn lẹ́yìn. أطال الله عمركم بخير. dáadáa. بجاه نبينا والصالحين. بجاه نبينا والصالحين. níbi tó sinmi tìlíkà ayatul kitabil mubin. تلك آيات الكتاب المبين. ibi máa sí ìlàdé pé Ọlọ́run ọba tá a rí òun sami'un liman da'ahu. wa aqwal adh-dhalimin. Ọlọ́run tí máa gbọ́ ìpè ẹni tí ń pè é sọ́nà tó dáa bẹ́ẹ̀ náà ní máa gbọ́ ìpè ní máa gbọ́ gbogbo aburú tí wàá alábòsí náà máa ṣe. gbogbo aburú tó bá lè wulẹ̀ kó máa ṣe ọ̀n dájọ́ ni n tó ń ṣeun náà ni ó padà ṣokùnfà àgbákò fún ọ. béèyàn bá mètè dá ètè òun náà ni ó padà tẹ gbogbo inú rẹ̀. gbogbo aburú tó bá mọ lè tó gbogbo aburú tó bá lè wulẹ̀ kó wà lọ́wọ́ rẹ̀ nínú ayé aburú náà lápadà fi ṣàgbákò fún ọ. tìlíkà àyà tòlìkìtà bẹ́ẹ̀ mọ́bẹ́. wọ́n mímú bẹ̀. tọ́sí mímú àwọn àfáàjọ yé wa wípé
ìtumọ̀ rẹ̀ ni pé alimuliku malakul muluki wa malakul ibad. Tọ́sí-mí. Ọ̀nà lọ́ba àwọn ọba. Gbogbo ẹni tí ń pera rẹ̀ lọ́ba nǹkan pera rẹ̀ lọ́ba ni ọba tiẹ̀ ìmọ̀ harun tí ó sùn. تلك آيات الكتاب المبين. ọba ọlọ́run ò gbé òtárí dépò tí ó sùn. تلك آيات الكتاب المبين. òun náà nísìnyí dẹ́ni tí ń bẹ ńlọrin lóhùn ní dẹ́ni tí ń bẹ ní nàìjíríà lóhùn ní dẹ́ni tí ń bẹ ní canada lóhùn ní dẹ́ni tí ń bẹ ní london lóhùn ní dẹ́ni tí ń bẹ ní amẹ́ríkà lóhùn ní dẹ́ni tí ń bẹ ní gbogbo ayé lóhùn. تلك آيات الكتاب المبين. kò sì tó gbérí dépò tí ó sùn. طغيان tàkùsùhù sinatun. ولا نوم. olówó ayé wá nígbà tí èèyàn fi tán fi sùn. سنة ولا نوم. ọlọ́lá ayé nígbà tí fi rẹ́sì ti fi sùn. له ما في السماوات وما في الأرض. àbábọ̀ ọlọ́run ò gbé òtárí kótó máa dájọ́ gbogbo tí ń dájọ́. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم. تلك آيات الكتاب المبين. يعني تلك اسم الإشارة للمفرد المؤنث البعيد. تلك آيات الكتاب المبين. تلك آيات الكتاب المبين. ويخاطب بالمفرد. تلك آيات الكتاب المبين. Ọlọ́run ní gbogbo àwọn ohun àmì èmi Ọlọ́run bó ti tóbi tó yẹn kò sí ń tẹ́ ilé fi ṣe. تلك آيات الكتاب المبين. àwọn tó wúwo ni. تلك آيات الكتاب المبين. Ọlọ́run wọlá ibi tá a bá déhùn tá a bá sọ́ra tá a bá dé ó dá yà kejì tá a tú láti lóde. تلك آيات الكتاب àwa ní àwọn المبين. kànrin àlejò àwọn buhaya àlejò tí wọ́n á máa dunnú sóore olóore tí wọ́n gbà pé oore tọ́lọ́run bá ṣe fọ́mọ ìyá àwọn náà ló ṣe fún. Dr. Isa ẹni Ọlọ́run ẹni Ọlọ́run Al-Gambari wọ́n fẹ́ràn wa púpọ̀. Ọlọ́run bá wa fẹ́ràn yín. آمين يا Ọlọ́run bá الله. wa ṣe dáadáa fún yín. اللهم آمين. ìmọ̀ ń bẹ tó yẹ hànà bímọ tí wàá pọ̀ tó ìtìjú wàá ju ìmọ̀ náà lọ. BBC ń bẹ aláwo dé ìwọ tó ní mímọ̀ ọmọ nǹkan kan ìgbéraga rẹ tó wá pọ̀. Bẹ́ẹ̀